Ambassador Ambale Azeez láti ìlú Ṣàwòmórò local government tó wà ní kíá ìgbèríko fún ọba wa ìyá wa Hájà Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu tí wọ́n jẹ́ olùbánidámọ̀ràn fún ìyá wa. Pẹ̀lú bí gómìnà wa ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq bá ṣe ń ṣe ayẹyẹ ọdún kẹfà lórí àlééfà, ǹjẹ́ wọ́n mú ohun amáyédẹrùn tí wọ́n mú dé ìgbèríko? Alhamdulilayi rabbil alamin. Mo kí bàbá wa gómìnà olóríire Alhaji Abdulrasaq Abdulrahman Zenzerezi, alága gbogbo àwọn gómìnà tí bàbá wa ọba ìlú Ìlọrin tó fi wọ́n jẹ Sardauna Gèrè ìlú Kwara lápapọ̀. Mo kí gómìnà púpọ̀ pé wọ́n kó ayẹyẹ ọdún 6 tí wọ́n wà ní orí àpèrè, látàrí pé ní tí gómìnà ṣe púpọ̀ ó jẹ́ kí ìrìn ọmọ yá láti máa wá gbé jáde fún gbogbo ìkẹ́ àti wá rírú rẹ̀ ti pẹ́ fún gómìnà tọ́lọ̀ ní wọ́n wọ ẹsẹ̀ kúkú lọ, àti rírú wọn ti pẹ́ láyé ìjọba Àlàbí Lawal. Ọlọ́run bá wa foríjì wọn, ó bá wa kẹ́ wọn, kó kẹ́ àwọn bàbá wọn àtàwọn ìyá wọn. Láyé ìgbà wọn láti rí pé gómìnà tiwọn náà wọ ẹsẹ̀ kúkú lọ. Ẹ̀rí ibòmíì tó jẹ́ pé wọ́n kọ́ hospital sí, Ọlọ́run pé wọ́n parí ẹ̀. Ipò míì ń bẹ tí wọ́n kọ́lé fíìmù sí, ẹ̀rí pé wọn ò parí ẹ̀. Ṣùgbọ́n a rí pé gómìnà yìí lẹ́nu nǹkan tí Lawal ń ṣe nígbà wọn, gómìnà yìí wọ ẹsẹ̀ kúkú. Wọ́n tún ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ míì ní hospital míì tí wọ́n ti parí. Àwọn ibòmíì tó jẹ́ ilé fíìmù gan wọ́n sì try wọn fi ṣe hospital. Gómìnà, a kí yín pé ẹ kú àyájọ́ ọdún 6 tí ẹ wà lórí àpèrè, inú mi dùn púpọ̀. Mo sì kí ìyá wa, ìyá aláàánú Kwara, ìyá wa gómìnà Abdulrasaq Abdulrahman. A kí màmá wa pé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún kan ni o. Ẹnìkan ní bórókùnrin yẹyẹ lórí ìtẹ́ pé ìlólogó jí. A kí àwọn ìyá wa náà, a kí wọn púpọ̀. Ní ọ̀rọ̀ ẹsẹ̀ kòkó, a sì kú gbogbo àwọn ìgbésẹ̀ tí gómìnà ń gbé fún ẹsẹ̀ kòkó, tí fi ń wọ ẹsẹ̀ kòkó fún ọ̀pọ̀lọpọ̀ omi, fún ọ̀pọ̀lọpọ̀ school, fún ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn, fún ọ̀pọ̀lọpọ̀ transformer, fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. A kí wọn púpọ̀. A ní èèyàn ní wá ń bẹ nídìí orò tí orò fi ń dún, orò lè ṣàdédé dún lásán. A rí pé gbogbo àwọn tí gómìnà wà nílé o, wọn ò sí nílé o, iṣẹ́ ń ṣe. Àkọ́kọ́ a kí kọmíṣánná tó wà nípa omi, Honorable Usman Lade. Ọmọ olóríire ni, olórí pípé ni, iṣẹ́ tí ń ṣe ó kọjá bẹ́ẹ̀ ní Kwara. Àwọn ìlú kọ̀ọ̀kan tí omi dé lọ́wọ́ ẹsẹ̀ kòkó kò ṣẹlẹ̀ rí, àwọn míì ò gbúròó pé àwọn omi rí, tó jẹ́ pé omi ilẹ̀ ni. Kọmíṣánná yìí try púpọ̀. Ní kí àti tèmi tí èmi rí omi tó ti àdọ̀dọ̀ pa àti bí mo ti ní mo pariwo fún gómìnà àti kọmíṣánná, omi ti di 16 báyìí ní kí a Kwara lọ́wọ́ àní mi ọmọ ibi tó kù lẹ́yìn, ó tó kù ń bẹ́ẹ̀ bòmí o. A ní kí àtójú tèmi dá tọ́jú sólà, ó ti di 16 báyìí, tó jẹ́ pé kódà ìlú kan bẹ ní àṣà láìpẹ́ yìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ parí omi ń bẹ̀ náà ní tọ́jú omi sólà. Ẹ̀dá púpọ̀ ń kó la náà níbẹ̀. Kí gómìnà ìpínlẹ̀ Kwara Alhaji Abdulrasaq Abdulrahman, Ọlọ́run bò ní jẹ́ ọ̀rẹ́ yìí. A sì kí kọmíṣánná education náà tí àwọn náà ń ṣiṣẹ́ lọ́wọ́, àwọn náà ń wọ ẹsẹ̀ kòkó. Láyé ìgbà kan nígbà wọn fi jẹ SA, broda wa Dr. Ọlọ́ngbẹ́dẹ́, a rí pé wọ́n ṣiṣẹ́ wọ ẹsẹ̀ kòkó fún àwọn omi. Èmi gan mú wọn káàkiri tó jẹ́ pé wọ́n ṣe àṣeyọrí. Bẹ́ẹ̀ náà nísìnyí nígbà wọn wọ ọ́fíìsì kọmíṣánná tó wà nípa education, broda wa yìí tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń ṣètàì láti wo àwọn agbègbè tí school kù díẹ̀ káàtó. Wọ́n ṣe mítìnì fún àwọn bíi àwọn ọmọ school tí inú wa sì ń dùn púpọ̀ pé a nídìí ìrànlọ́wọ́ wọn. Wọ́n sì ń lọ, wọ́n lọ lè wo owó tá a bá fún wọn mẹ́sẹ̀jì. A kí wọn púpọ̀. Láyé bí ẹsẹ̀ kòkó ṣe ń ta lẹ́nu tí fi ń dùn púpọ̀ tí gómìnà ṣe, a rí pé akọ̀wé gómìnà broda wa Wàsíù Àjàkáyé, gómìnà wà nílé o, gómìnà ò sí nílé o, tá a bá pè wọ́n pé nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí ni, wàláhì tàláhì broda wa akọ̀wé gómìnà wọn sì gbéṣẹ́ lórí rẹ̀, tó jẹ́ pé àfọwọ́sowọ́pọ̀ là á fi ń rí nǹkan nílùú fún àwọn agbègbè ìgbèríko, fún gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìgbèríko. Hospital ni, nípa tomi ni, ọ̀nà kù díẹ̀ káàtó ni, nípa sólà ni. Kọmíṣánná energy náà táwọn náà wà nípa ọ́fíìsì transformer àti sólà,
olùkọ́ mi kọmíṣánná honorable kọmíṣánná Asisi a kí àwọn náà púpọ̀. Lẹ́yìn ìgbà wọn mo kí bùrọ̀dá wa Dr. Tejidini tí wọ́n jẹ́ tí gómìnà rán wọn pé tọ̀ gbogbo àwọn owó arúgbó, owó òṣòwò, owó ìyá á rí pé lẹ́nu ìgbà tí gómìnà yìí débẹ̀ wọ́n bá ti gbọ́ dololo tololo báyìí ẹ ó rí mẹ́sẹ̀gì owó ni irú rẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. Kò sínú pé ẹ tòtòtò kí ẹ má tó máa lè tira yín lulẹ̀ ẹ tó máa kú lórí rẹ̀, ẹ kàn rí mẹ́sẹ̀gì ni látàrí pé tí ọpọlọ tí Ọlọ́run ní bùrọ̀dá wa Dr. Ọlọ́rungbẹ́bẹ̀ tí wọ́n gbé lọ́wọ́ tí gómìnà gbélé wọn lọ́wọ́, wọ́n wo àwọn ẹsẹ̀ kòkó. Ẹ lè máa wá sọ pé àwọn abo ni wọ́n ti gbárù rẹ̀, àwọn abo ni ò ti gbárù rẹ̀. Àwọn apá kan ní ọ̀dọ̀ wa ní Sàwó, èmi gan jẹ́ bí ẹnìkan tí mo mórúkọ wọn wá tí wọ́n fún wọn ní owó arúgbó, owó òṣòwò. Àwọn bàbá wa kan ní Àṣà ní ẹ̀gbẹ́ Àfọ́n à ń pè lóun ní Òfin Àdà, àwọn obìnrin 16 wọ́n gba owó arúgbó, owó òṣòwò 20,000. Àwọn ìyá wa 16 owó arúgbó, owó òṣòwò. Àwọn bàbá wa tó jẹ́ pé àwọn náà jẹ́ owó arúgbó wọ́n gba 20,000 ọ̀nà 17. Tí ò bá rí bẹ́ẹ̀ dé ẹ̀yin ọmọ agbègbè bẹ́ẹ̀ béèrè wò, Ọlọ́run ní ká ṣe ìgbésẹ̀ lórí rẹ̀. Ara ṣe kòkó tí gómìnà tún ṣe ni pé ìlú Òfin Àdà a rí pé àwọn ìjọba kan gbé omi ńláńlá kan síbẹ̀ tó wá láti Àbújá ńgbà kan látàrí àwọn ìjọba kan omi òun ò rí lò, ṣùgbọ́n lẹ́tà tọ́lọ́run ní gómìnà gbọ́ pé àwọn Òfin Àdà ilé àwọn ń béèrè pé gómìnà ó fún àwọn ní wọ́n bá wọn ṣe omi yìí ní sólà. Látìgbà tí gómìnà ti ṣe omi yìí mi ò gbọ́ pé ó bàjẹ́ dìsìn. Ara ẹ̀ṣẹ̀ kòkó tí gómìnà ṣe nù. Àwọn ìlú tí wọ́n ti wá gbẹ́ omi á kà díẹ̀ ńbẹ̀ látọ̀dọ̀ gómìnà His Excellency Abdulrasaq Abdulrahman tó jó ní sólà. A rí pé epo tí wọ́n ni gómìnà fi yí bí àṣà olórin kan tí bá ń lùlù torí pé lùlù wọn ò dùn mọ́ yóò ní ẹ̀yin olúlù mi ẹ yí lù padà kíákíá. Gómìnà bá ṣe kíákíá pé jẹnẹrétọ̀ tí a fẹ́ máa fún wọn yìí ìlú mi ń bẹ tó jẹ́ pé wọ́n máa lura lérí owó dídá epo láti pọ́ǹpù omi, kò sì síná bẹ́ẹ̀ kò kí iná gbọ́ ọkọ̀ kárí ẹsẹ̀ kòkó. Ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n láwọn máa ṣe omi gbogbo omi wọn. Ara omi àkọ́kọ́ a rí pé ìlú Ìlà Ọjà lọ́dọ̀ Aláǹgbá Ìlà Ọjà àti Kánsílọ̀ Ìlà Ọjà lábẹ́ alága local government Alhaji Yahaya ní Àṣà wọ́n gbé omi sólà síbẹ̀. Ní Àṣà bákan náà ìlú Fáta tó jẹ́ omi onísólà gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n gbẹ́mi síbẹ̀ láti ọ̀dọ̀ ọ́fíìsì kọmíṣánná wọ́n gbẹ́mi síbẹ̀. Dàgbẹ́nù jù tí wọn ò ní ìrànkan pé àwọn ti rí omi láéláé nínú tí ẹ bá gbéra ní àárọ̀ pé a gbéra láti bí aago 7 yóò tó bí aago 11 tó jẹ́ Mòrò tí wọ́n gbẹ́mi tó yẹ pé bẹ́ẹ̀ wọ́n wo ẹsẹ̀ kòkó lọ tí wọ́n gbẹ́mi sólà téèyàn ò lè ní ìrànkan. Ẹlẹ́ẹ̀kejì ìlú Àpáta Mègídá Ìpàyẹ́ wọ́n gbé omi sólà síbẹ̀. Gbogbo àwọn ibi tí omi pọ̀ tí gómìnà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọ̀kan yóò tún jáde láìpẹ́ yìí tó jẹ́ pé gómìnà ń ṣe. A rí pé láyé ìgbà kan tí ó bá ti pé ní àwọn ìjọba Kwara tá a fi ní gómìnà yìí ń ṣiṣẹ́ púpọ̀ tẹ́ bá wálé ọdún nísìnyí ẹ lọ lè wo ibi tẹ́ bá Kwara sí tẹ́lẹ̀ ẹ wá wo bí ó dé nísìn ẹ lọ lè wò kí ẹ mọ̀ pé ìjọba gómìnà Abdulrasaq Abdulrahman ní yàtọ̀. A rí pé nígbà kan tí wọ́n bá ti lo ọdún 6 kàmpé làwọn àtọ̀hún ni wọ́n pa àwọn ọmọ kàmpé káàkiri kò sí à ń ṣe nǹkan kan nílùú mọ́. Gómìnà ń ṣiṣẹ́ wọ́n yìí ṣiṣẹ́ lọ́wọ́ pé kódà àwọn ò ní ìrànkan pé ayẹyẹ ọdún 6 táwọn ṣe yìí iṣẹ́ òṣìṣẹ́ tẹ̀síwájú a sì rí pé ń tẹ̀síwájú púpọ̀. A kí gómìnà Abdulrasaq Abdulrahman pé wọ́n kú àyájọ́ ọdún 6 tí wọ́n lò. Ọlọ́run ọba yóò jẹ́ wọ́n ṣàṣeyọrí ìyókù. Lẹ́yìn ipò tó tún ju eléyìí lọ Ọlọ́run ó ṣe fún yín. A kí gbogbo ẹ̀yin olùbádámọ̀ràn gómìnà. Mo kí bùrọ̀dá wa tó jẹ́ lídà wa ní Mòrò bùrọ̀dá wa Alákà a kí wọn púpọ̀ fún àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Wọn ò jẹ́ kí ẹgbẹ́ ó tì ní Mòrò, wọn ò jẹ́ kí ẹgbẹ́ ó tẹ́, wọn ò sì padà lẹ́yìn ìyá wa Hájà Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu gẹ́gẹ́ bí àwọn náà ti ṣiṣẹ́ takuntakun. Kí Ọlọ́run jẹ́ ká rí màmá pẹ́, Ọlọ́run ká jẹ́ á rí bùrọ̀dá wa Alákà náà pẹ́. Gbogbo àwọn iṣẹ́ takuntakun tí à ń ṣe yìí tí wọ́n fún wa ní SA fún gbogbo tó ń lọ ní Mòrò ní kíá olùbádámọ̀ràn Hájà Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu
kò ṣẹ̀yìn bírọ́dà wa náà látàrí pé iṣẹ́ takuntakun tí wọ́n là ń ṣe, á sì rí pé iṣẹ́ tí ń tẹ̀síwájú. Àwọn ibi tí bá ń kù díẹ̀ káàtó, mo wá rọ kọmíṣánná tó wà nípa tọ̀nà, ẹ dákun, a nídìí yín púpọ̀. Bírọ́dà wa Kọ̀wí Olódodo, a rí pé a ní odò Mègídá Ìpàyẹ́ ó bàjẹ́, ṣùgbọ́n alága local government ti bá wa rìpíà rẹ̀ padà, tó sì jẹ́ pé àwọn èèyàn máa rìn padà. A wá fẹ́ ká pé tó bá ti yá kó dákun wọ́n bá wa ṣe ọ̀nà yìí kó fúlù, wọ́n ṣe ní tìgbàlódé kó sì fẹ̀ nílùú Mègídá Ìpàyẹ́. A kí bírọ́dà wa Kọ̀wí Olódodo náà pé àwọn náà kú iṣẹ́ takuntakun ní Kwara. Gbogbo àwọn ètò tí ọ̀nà ń yọ̀ kúlúlúlú yìí kò sẹ́yìn tí gómìnà bá ní wọ́n pàṣẹ, àwọn náà sì gbéṣẹ́ lórí rẹ̀. A kí bírọ́dà wa púpọ̀. Àyájọ́ tí à ń ṣe àyájọ́ ìdùnnú ni o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ tí ẹ bá mọ̀, àkúnnú lórí kó gbin ilé egun ìgbìn ẹ mọ̀ ọ̀rọ̀ gómìnà yìí a ti mọ̀ pé àwọn tí ò bá fẹ́ràn rẹ̀ ló kù, ṣùgbọ́n kò sí bí yóò ti wẹ̀ tí ó fi káyé já. Gbogbo ìgbésẹ̀ tí èmi rí lẹ́sẹ̀ kúkú lọ́jọ́ tòní o, ẹni tó bá ní à ń sọ dúndùn ni àbá ń wí dúndùn, wọ́n wá nọ́mbà mi, wọ́n pè wọ́n, màá sẹ́ndì gbogbo nǹkan tí gómìnà ṣe fún wọn tó wà ní kíá mi, tó jẹ́ pé gómìnà ṣe. Tí ẹ bá ti rí wọ́n ní olójú ogun, ọlọ́pàá ogún èèyàn, ọwọ́ adélé ọtẹ ọmọ adì ogún pa, wọ́n ní tí ò bá tó tojú ogun yóò tó ti inú ilé tó ṣeun. Èmi mọ nǹkan tí gómìnà ṣe tó sì jẹ́ kí rí mi kó mọ yá látàrí pé wọn ò ṣe ìjọba yìí mú ní Kwara. Lábẹ́ àwọn bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo àwọn emirate lápapọ̀, la fi kí bàbá ọba ìlú Ìlọrin pé wọ́n kú oríire ti àyájọ́ ọdún 6 tí gómìnà ìpínlẹ̀ Kwara wa náà ṣe. Ọlọ́run ọba yóò jẹ́ kí ètò kó mọ tẹ̀síwájú. Gbogbo àwọn emirate lápapọ̀, gbogbo àwọn ọba aládé, ọba láwàní tí wọ́n ń dé ẹsẹ̀ kòkó, a kú oríire. A rí i pé nígbà kan lẹ́nu ọjọ́ òní wọ́n ń pé ètò ààbò mẹ́hẹ bíi ọ̀nà Káyàmọ́. Gómìnà ìpínlẹ̀ Kwara Alhaji Abdulrasaq Abdulrahman kíá ni wọ́n pàṣẹ fún àwọn elétò ààbò wa, wọ́n sì ra àwọn mọ́sínì tó pọ̀ pé àwọn báńdíìtì, àwọn Boko Haram yìí, mọ́sínì náà wọ́n ń gbé wọ àárín ìlú tí wọ́n fi ń ya wọ ìlú kọ̀ọ̀kan. Gómìnà náà wá rà fún àwọn agbófinró wa, tó di pé wọ́n wá tún pín sí local government wa. Ní abẹ́ local government wa ní Mòrò, lábẹ́ ìyá wa Hájà Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu, mọ́sínì tí wọ́n pín fún wọn ó jẹ́ 20 tí wọ́n á pín mọ́sínì yìí fún wọn, wọ́n pín fún gbogbo àwọn elétò ààbò wa ní Mòrò àti àwọn DPO tó wà ní Mòrò, wọ́n pín mọ́sínì kọ̀ọ̀kan fún wọn. A rí i pé iṣẹ́ tí ń lọ bá a ti ní gómìnà ń ṣe, àwọn ẹsẹ̀ kùkú náà wọ́n ń ṣe, àwọn local government ń ṣe. Bójú mi ọba tó chairman ASA Alhaji Yahaya, iṣẹ́ takuntakun tí àwọn náà ń ṣe fún àwọn bòmíì, àwọn ibi tí wọ́n pé hospital wọ́n lè parí ẹ̀ ní ASA, gbogbo ẹ̀ náà wọ́n ń ṣe. Gbogbo àwọn ìgbésẹ̀ tá a ní à ń gbé, gbogbo ẹ̀yin èèyàn wa, ní tí ń kọ mí lóminú ni pé gómìnà ìpínlẹ̀ Kwara àríkọ́ṣe ló yẹ kó jẹ́ o. Kò yẹ ká pé bí gómìnà bá kúrò ní eré àpèrè, gómìnà tí a bá tún jẹ kó dákun tó rọ lọ́hùn ó tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ti gómìnà fún àwọn ẹsẹ̀ kùkú yìí. Gómìnà ń wọ ẹsẹ̀ kùkú lọ tó pọ̀, bí tá a níran kan omi, bí tá a níran kan sólà, bí tí wọn ò níran kan ọ̀nà, bí tí wọn ò níran kan ilé ìwòsàn. A rí i pé gbogbo ẹ wo ọ̀dọ̀ bàbá wa Aláǹgbá Àmọ̀yá tí ó wà ní ẹ̀gbẹ́ pólì ńbẹ̀. A rí i pé àwọn ìjọba kan wọ́n ṣe hospital síbẹ̀ ńgbà kan, kò parí rárá. Àwọn community Mọ̀yá ni wọ́n ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ tí wọ́n fi ń tún ṣe ńgbà wọn ò ní dókítà, wọn ò ní nọ́ọ̀sì. Àwọn community Mọ̀yá ni wọ́n ń gbé hospital ńgbà wọn. Lábẹ́ àwọn community Mọ̀yá àti Aláǹgbá Àmọ̀yá, a pariwo fún gómìnà ìpínlẹ̀ Kwara àti kọmíṣánná tó wà nípa ètò ìnira, ìyá wa kan, mi ò mọ orúkọ wọn. Àwọn náà ṣiṣẹ́ takuntakun, tó bá ti sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ bí báyìí, wàláhì ìyá wa yìí ló sì gbéṣẹ́ lórí rẹ̀ tí wọ́n wà ní kọmíṣánná ètò ìnira. Àwọn náà lọ sílùú Mọ̀yá, wọ́n bá wọn ṣe hospital, Sambayan hospital. À ń gbọ́ pé wọ́n fún wọn ní omi níbẹ̀ kó dákun nínú hospital yìí. Wọ́n ti kó àwọn dókítà, nọ́ọ̀sì, wọ́n ti wà níbẹ̀ Sambayan báyìí tí wọ́n yìí ti ń lò kó dákun. Omi tó jẹ́ motorized bore wọn sólà la fẹ́ kún fún wọn nílùú Mọ̀yá bí omi
ti hospital, wọ́n sì bá wa ṣe sólà tí wọ́n lè máa lò nínú hospital fún wọn. Ájò pé wọ́n bá gbé àwọn èèyàn tó jẹ́ pé ìnira wọn kù díẹ̀ káàtó kí wọ́n máa ríṣẹ́ ṣe látara wọn. A kí gómìnà ìpínlẹ̀ Kwara o, a sì ìjọba mú ní Kwara. Ẹni tó bá láà sì ìjọba mú, òun jẹ́ bí ẹnìkan tó jẹ́ pé bí nǹkan bá ń dáa yóò ní ọ̀dà náà ni, ṣùgbọ́n kò sí béèyàn ó ti rìn kí orí ọmọ mì. Bá a ti rẹ́nìkan tí wọ́n máa bú wa. Ẹnìkan ṣètò kan lérí prógámù rédíò kan jóní, mo sì bú ẹ̀rín, mi ò wá rí ibi pè wọlé ńjọ́hun. Wọ́n nígbà náà àwọn ò gbádùn gómìnà yìí rárá, àwọn ò gbádùn Murtala Sagaya rárá, àwọn ò gbádùn ẹnìkan rárá. Mo ní tí ẹ bá mọ ìgbésẹ̀ tí gbogbo àwọn yìí ń gbé, àparò tí ó bá tan kò ní dún náà ni gbogbo àwọn. Murtala Sagaya náà ń try ní ẹsẹ̀ kòkó fún bí wọ́n ti ń ṣe. Gbogbo àwọn ìgbésẹ̀ tí Murtala Sagaya ń ṣe, tí ẹ bá dé ìlú Fata nísìnyí ẹ rí skul tí Murtala Sagaya ṣẹ̀ṣẹ̀ gbé síbẹ̀, tó jẹ́ pé wọ́n ṣe skul yìí tán, wọ́n yìí tún fi iná onísólà sínú skul. Tí ó bá kù díẹ̀ káàtó táwọn máa ń tòògbé, wọ́n ní wọ́n sùn lẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n bá ń ka skul lọ́wọ́, àwọn mọ́tò jí mọ́tò padà ní kọ́ skul. Èmi wá rọ gbogbo ẹ̀yin yòókù tí ó kù díẹ̀ káàtó fún ní tó jẹ́ kọmíṣánná, ẹ dákun, oòrùn tó kù yìí ó tó aṣọ sá tó sì lè gbẹ. Àwọn ibi tó bá kù díẹ̀ káàtó, ẹ dákun torí Ọlọ́run tá a bá ti ń pè yín sí àkíyèsí, ẹ má jẹ́ pé bóyá ẹni yìí ẹnu rẹ̀ rùn sí wa, àwọn iṣẹ́ ẹni tẹ́nu lẹ́ lè rùn sí olóṣèlú tí a bá pè sákìsì. A pè sákìsì pé torí àwọn èèyàn máa ń sọ tá a bá wọ ẹsẹ̀ kòkó lọ, ó ní ẹ tún dé bí ẹ ti parọ́ fún wa níjọ́ kínní àná tẹni ẹ ṣe kínní ẹ sí, ṣùgbọ́n àwa ní gómìnà yìí ń ṣe, wọ́n wà níbo ní ṣe, àwa ní ẹ kọ̀wé báyìí, ẹ kọ̀wé sí báyìí, kọ̀wé sí báyìí, gómìnà wà sí, inú wa dùn pé a dúpẹ́ o tí gómìnà ṣe. Èmi wá rọ àwọn tó kù díẹ̀ káàtó tí wọ́n yàn lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùbádámọ̀ràn fún sẹ́nẹ́tọ̀ ni, rẹ́ẹ̀pù ni, ọ̀nàrẹ́bù ni, kọmíṣánná ni, iṣẹ́ tí ẹ bá rí lẹ́sẹ̀ kókó ẹ tètè máa gbé lé àwọn èèyàn yìí lọ́wọ́, àwọn olórí wa yìí lọ́wọ́ kó fi tètè ṣègbésẹ̀. Ẹ dákun, à ń bẹ̀ yín ni, ẹ̀yin tó kù díẹ̀ káàtó o, à ń bẹ̀ yín ni o, torí àwọn aráàlú fi ń yé wa pé ewé méjì péré làwọn jà fún àwọn olóṣèlú. Wọ́n ní irú ewé wo? Wọ́n ní ewé jẹ̀ǹjẹ̀mí fẹ́ni tó bá ṣe dáadáa, ewé má jẹ̀mí mọ́ fẹ́ni tí ò bá ti ṣe dáadáa, kò ní jẹ̀mí mọ́ lẹ́gbọ́ pé ọ̀wọ́lé àwọn ẹsẹ̀ kòkó ní padà o. Àwa tá a sì wà nínú ìgboro, gbogbo aká fi ń dìbò tí ẹ bá mọ̀ làá fi sọ pé gómìnà yìí wọ́n lọ́lẹ̀lẹ̀ ń tẹ̀lé àfa nígbà kan. Èmi sọ fún wọn pé ọ̀lẹ tẹ̀lé àfa mọ́, alágbára ló kù tí ń tẹ̀lé àfa. Ẹ lọ́lẹ̀ ń tẹ̀lé àfa, àwọn ọmọ tí wọ́n hàn kéwú fún àwọn àfa níṣẹ́ ẹ̀rí ọkọ̀ bẹ̀bẹ̀bẹ̀, ẹ̀rí eyín, ẹ̀rí sábàkà lérí wọn, ẹ sì lọ́lẹ̀ ń tẹ̀lé àfa. Ọ̀lẹ tẹ̀lé àfa mọ́ o, alágbára ní ń tẹ̀lé àfa. Gómìnà yìí tó fi mọ̀ pé ẹsẹ̀ kòkó ni àwọn èèyàn ń dìbò, tí mo fẹ́ sọ fún yín ni pé àwọn ìlú mi ń bẹ, wọn ó kó ọkọ̀ fún àwọn obìnrin wọn àtàwọn náà, wọ́n wàá fìlú lẹ̀, wọ́n lọ lè dìbò níbì kan látàrí pólì bùtù kọ̀ọ̀kan, wọ́n lè dìbò níbẹ̀. Tí ẹ bá wá lè dìbò níbẹ̀, ibòmíì bẹ tí wọ́n dé tí wọ́n ti súnlé wọn ná, ibòmíì bẹ tí wọ́n ti kó ẹrù, ó tẹ́ wọn lọ́rùn pé ẹni táwọn sáfẹ́ dúró tì kó wọlé. Àwọn aráàlú tí wọ́n fẹ́ ni pé tí ọba fún aráàlú ní sólẹ̀ yìí kan lẹ́sẹ̀ kòkó látàrí pé kò ní ná, kò síbi ibòmíì bẹ wo transformer lè débẹ̀ láéláé, àti lè sọ dé transformer ò lè dé àwọn ọ̀pọ̀lọpọ̀ bòmíì, bó bá lè débẹ̀ díẹ̀díẹ̀ ní ọmọ débẹ̀. Ẹ wá dé lù ú, ẹ wá fún wọn sólà 3 àbí 4, ẹni wọn ni wọn láwọn ọmọ ọ̀sìn gbogbo ibi tí ń bá lọ làwọn lọ. Ẹ wá rí i pé gómìnà yìí ti wá, wọ́n yan àwọn èèyàn tó dánítọ́ fún àwọn ìgbèríko kankan tọ́lọ̀ ni wọ́n ń ṣe. Èmi wá rọ gbogbo ẹ̀yin yòókù náà tí ó bá kù díẹ̀ káàtó, ọjọ́ iwájú ní ń bọ̀ yìí o, ẹ̀tọ́ pé ẹ jẹ̀mí, ṣùgbọ́n bẹ́ẹ̀ sì jẹ̀mí kí ẹ mọ ìgbésẹ̀ tí ẹ bá ti gbé. A rí i pé gbogbo àwọn ìgbéró tó bá dásìkò tí wọ́n ń dìbò, ẹlòmíì yóò rọ oúnjẹ lé sí wíṣùwà nílé, kò ní dìbò nígboro ni mo sọ o, ṣùgbọ́n gbogbo ẹ̀sẹ̀ ìgbèríko kò sí ẹni tó bá ní tí máa ti dìbò fún ìgbèríko, kò sí tó lè dìbò tó wọn. Ní gómìnà fi wá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ máa jẹ́ kó máa wọ ẹsẹ̀ kòkó, bí wọ́n ti ṣe ń gbòòrò ni wọ́n wọ ẹsẹ̀ kòkó lọ. Ẹ bá gbogbo àwọn ibi tá à ń dákọ̀ yìí, tẹ́ bá débẹ̀, tẹ́ bá rìn látàárọ̀ bí aago 2 lẹ́tọ̀ọ́ dóbì mi, òun ìbẹ́ bí aago 4 ìrọ̀lẹ́ lẹ́tọ̀ọ́ dìbò mi. Gómìnà sì ń wọbẹ̀, wọ́n ń pàṣẹ láti pé kí wọ́n lọ lè fún wọn láwọn kan tí wọ́n ń béèrè. A dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara o. Èmi yìn yín o pé ayẹyẹ ọdún 6 yín ọjà sáyọ̀ ọjà sóre fún àwọn ọmọ Kwara.
lọ́balọ́ba aládé ni o, lọ́balọ́ba aláwàní ni o, ẹ dákun a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Èmi wá fẹ́ bẹ gómìnà ìpínlẹ̀ Kwara àti bàbá wa Prọfẹsọ Adáramọ́jà tí àwọn náà ń ṣiṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà pé wọ́n tún yan bàbá wa Adáramọ́jà. Bàbá àwọn ṣiṣẹ́ púpọ̀, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Kódà náà bí ìjọba bá fún àwọn èèyàn ní àmì ẹ̀yẹ tó dánítọ́, wọ́n yẹ kó fún bàbá wa Adáramọ́jà. Wọ́n wọ ìgbèríko lọ́pọ̀ bá débi tá a níran kan wọn tí skul ti bàjẹ́ lọ gbáà. Gbogbo evidence skul tó bàjẹ́ ó wà lọ́wọ́ tèmi. Tó jẹ́ pé ibi skul bàjẹ́ tó ti bàjẹ́ lọ gbáà tí gómìnà yìí débẹ̀ tí wọ́n gbé tòlé bàbá wa Prọfẹsọ Adáramọ́jà lọ́wọ́. Wàláhì tàláhì bàbá yìí ṣiṣẹ́ gan tí wọ́n ṣe gan tí èèyàn bá fi sọ pé wọ́n ṣe gan èèyàn ti mọ̀ pé nǹkan òun dáa ni. A bẹ bàbá wa Adáramọ́jà mo bẹ̀ yín skul kan ń tẹnu mọ́ pólíbùtù wà ń bẹ̀ ẹ dákun torí Ọlọ́run. Àwọn Súrú Haúsá Yorùbá ni wọ́n ń bẹ nílùú yìí. Súrú wà ní Mòrò local government sotiye ní ẹ̀gbẹ́ Olówu Ẹgbàmọ̀létí wọlé Olówu lẹ́ti lọ Súrú. Pólíbùtù tí ń bẹ ń bí skul tí gómìnà ìpínlẹ̀ Kwara ń gbà kan broda wa bàbá wa tí wọ́n kú bàbá tí wọ́n kú dé àpẹ ti jẹ́ Lawan, wọn ò rí skul kankan mọ́ láti gbà náà, kò sí tíṣà. àwọn ọmọ tó wà ń bẹ̀ mò ń sọ fún yín pé 400 la gbé jáde ńgbà kan, wọ́n ti wọ 500 báyìí tí ṣe jẹ́ pé tí ẹ bá débẹ̀ bẹ́ẹ̀ bá ní òrí bẹ́ẹ̀ jẹ́ kájọ lọ́bẹ̀ ẹ bá wa fún wọn skul níbẹ̀ skul tuntun à ń fẹ́ àwọn ẹni yìí làwọn ń fẹ́ skul. Kí ni ń fa agbésùnmọ̀mí? Kí ni ń fa Boko Haram? Tí a bá wo àwọn ẹsẹ̀ kòkó lọ á rí i pé à ń sọ pé àwọn òróró mi ń bẹ tó jẹ́ pé tí ẹ bá rí àwọn ọmọ tí ń bẹ lágbègbè rẹ̀ ẹ máa gbọ́ 500 la bí 300 la bí wàá sẹ́ni ọlọ́lé kéwú tó sẹ́ni ọlọ́lé ìwé. Irú àwọn ẹnìkan wá dé láti ilẹ̀ Haúsá ó jẹ́ lára àwọn bóyá agbésùnmọ̀mí ni ó wá kó sáàrin wọn yóò máa kọ́ wọn níkọ̀ọ́kúkọ o náà fi ní bó lé ilé ọ̀dà ní títa ò lè jàyàn. Ẹ jẹ́ ká kíyèsí èyí náà o. Tí a bá dọ́dọ̀ àwọn olórí ìlú ẹ dákun àwọn ìlú àwọn bí àwọn Fúlàní tó kó sí àyín bó wọ́n ní wàhálà sí bó ni wọ́n ṣe kíní tó bá jó ń wàhálà a lè má pa á ṣègbésẹ̀. Ṣùgbọ́n èyí tí ò bá jẹ́ wàhálà tí wọ́n ń bímọ kalẹ̀ pẹ̀rẹ̀ yìí bẹ̀lẹ́ ti máa rẹni tó ń sàdánù wọn o, bẹ̀lẹ́ ti máa rẹni tó ń gérí nínú wọn o. Ẹ jẹ́ ká ṣègbésẹ̀ àwọn Fúlàní náà ká súnmọ́ àwọn Fúlàní dáadáa. Wọ́n láwọn olórí kọ̀ọ̀kan àwọn bó lọ́yẹ ká kọ́ skul fún fáwọn Fúlàní. Ẹ dákun ní Kwara yìí òun ló kù díẹ̀ káàtó bàbá wa Adáramọ́jà ó kù díẹ̀ káàtó àwọn ọmọ tá à ń bá lábẹ́ àwọn Fúlàní wọ̀nyí pọ̀. Ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ṣègbésẹ̀ lórí rẹ̀. Gbogbo àwọn ibi tó yẹ kí skul dé ẹ béèrè lọ́wọ́ aláǹgó abẹ, ẹ béèrè lọ́wọ́ àwọn mágàjí ibẹ̀, ẹ béèrè lọ́wọ́ àwọn baálẹ̀ ibẹ̀, ẹ béèrè lọ́wọ́ ọba aládé ibẹ̀, ẹ béèrè lọ́wọ́ àwọn ọba aláwàní ibẹ̀. Tí àwọn gbogbo àwọn yìí ló yẹ ká kọ́ skul sí. Ẹ dákun ẹ bá wa ṣègbésẹ̀ àwọn wọ̀nyí náà o. Ní tí ń fa bandit tí ń fa Boko Haram àwọn kìnní wọ̀nyí àwọn wọ̀nyí ni o ni wọ́n ti ń lò púpọ̀ o. Ẹ̀rù mọ́ bá Yorùbá láti ṣe kìnní tí yóò bọ́ pọ̀ jù láti mọ kọlù síyàn bandit Boko Haram tí yóò bọ́ pọ̀ àmọ́ tí Yorùbá náà bẹ́ẹ̀ torí àwọn Yorùbá náà wọ́n fún wọn mẹ́sẹ́jì tí wọ́n fi kó àdá àti ìbọn tí wọ́n kò kó wọ̀lú ibìkan náà ó dé sí ẹ̀ sì ní mọ́. Ẹ dákun bàbá wa Adáramọ́jà ìlú Súrú ẹ dákun abẹ̀yìn Wùmí Àyàkí wọ́ọ̀dù ni ní Mòrò local government a fi orúkọ ìyá wa Ájà Mariam a fi bẹ̀yìn a kọ orúkọ bàbá wa Aláka a fi bẹ̀yìn. Súrú ọ̀nà Olówu ni tí ẹ bá débẹ̀ ẹjọ́ tí ẹ̀yin náà bá wáyé tẹ́ bá débẹ̀ ẹni wọ́n sa àwọn èèyàn jọ ẹ̀rù Ọlọ́run bá yín o. Àwọn ìlú wọ̀nyí tí wọ́n ní olórí méjì wọ́n ní mágàjí méjì mágàjí Súrú 1 mágàjí Súrú 2 bẹ́ẹ̀ bá ti dé àárín ìgboro Olówu ẹ̀ yà wọlé lẹ́gbẹ̀ẹ́ apá ọ̀tún lẹ́yà lẹ́fi dé ìlú Súrú. Ẹ dákun bàbá wa Adáramọ́jà yẹn ń pariwo fún yín ẹ bá wa ṣe skul fún Súrú. Broda wa Dr. Ọlọ́runbẹ́bẹ̀ Commissioner Education ẹ bá wa débẹ̀ kí ẹ dé Súrú kí ẹ wá wo àwọn èèyàn ń bẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ tí ò lọ skul tí wọn ò rí skul kódà àwọn náà gba tíṣẹ ẹyọkan tí wọ́n ní ọmọ kọ́ gbogbo àwọn 500 yìí. Ṣùgbọ́n nígbà tí ọmọ yìí rí pé olóhùn òló nírànwọ́ 7,000 naira ni wọ́n ń fún lóṣù. Ọmọ Fúlàní yìí tóun náà ti kàwé tó ti kàwé jáde ṣe gbogbo ẹ̀ tí ò ríṣẹ́ tí wọ́n gbà yìí ó ní 7,000 naira ò lè ràn án ó ti kú mẹ́ kò sí kò bá wọn kàwé fún skul kò ka àwọn ọmọ kò bá àwọn ọmọ yìí fún wọn ní skul dánilẹ́kọ̀ọ́ skul mọ́. Ẹ dákun brọ́dá wa
dr ọlọ́run pẹ́pẹ́ ọlọ́run ò ní jẹ́ ọ̀rẹ́ yẹn ṣàṣeyọrí o èyí àṣeyọrí tẹ́ ẹ ti ń ṣe nígbà tẹ́ fi jẹ́ sí ẹ dákun ẹ tún tẹ̀síwájú o tẹ́ jẹ́ commissioner education ẹ bá wọ ìgbèríko kọ̀ọ̀kan ẹsẹ̀ kòkó kọ̀ọ̀kan ẹ bá wọ káàkiri Kwara lápapọ̀ Nàìjíríà lápapọ̀ ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o bàbá wa gómìnà zẹ́zẹ́lẹ̀sì gómìnà olóríire ọlọ́run ní jẹ́ tí ẹ̀ní tẹ́ ẹ̀ní tó aṣọ àgbà mọ́lẹ̀ tí ẹ bá tó aṣọ àgbà mọ́lẹ̀ wàláhì wọ́n máa dáríjì yín fún nǹkan tí ẹ ń ṣe ẹ̀yin tó bá wá kú díẹ̀ káàtó fún yín nípa ẹ̀yin sẹ́nẹ́tọ̀ ni tá a pè yín tẹ́kàn máa wípé ẹran ní ń pè yín àwa ń pè yín sí àkíyèsí pé ẹ̀wọ̀ ìwò tí bàbá Mágàjí tí wọ́n wá rí àwọn nǹkan tí ń jà àwọn ọ̀dọ́ ń jà nílùú wọ́n wá pè wọ́n jọ tí ọ̀dọ́ kan bá yanu pé Mágàjí yóò da fún Mágàjí tàná tí gbogbo àyàn ní àmì ó sọ fún yín pé Mágàjí tó wà ń bẹ nísìn kò sí dáadáa ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ títí akí bírọ́dà wa ẹ dákun torí Ọlọ́run bírọ́dà wa dr ọlọ́run pẹ́pẹ́ ẹ bá wa ṣègbésẹ̀ lérí ọ̀rọ̀ sùúrù yìí àwọn ọmọ yìí ti pọ̀ jù tí wọn ò rí skul lọ abẹ̀yìn bàbá wa dr ọlọ́run pẹ́pẹ́ ọlọ́run níjọ́ rẹ̀ bírọ́dà wa tó jẹ́ ẹ̀gbọ́n wa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà olóríire Sàdáù Nágèrè Kwara ẹ kú iṣẹ́ takuntakun ní Kwara mo sì sàdánkátà fún yín fún iṣẹ́ tí Ọlọ́run ní ẹ̀sìn ayẹyẹ ọdún 6 ọ̀làpá ní Kwara tí ẹ bá ń bọ bẹ́ẹ̀ rí iṣẹ́ wa o bẹ́ẹ̀ rí iṣẹ́ wa ẹ wò lọ́rin wò ẹ wò gbòòrò wò bẹ́ẹ̀ rí iṣẹ́ wa gómìnà ìpínlẹ̀ Kwara màá tún pa orin ìpín gómìnà yọ wọ́n ṣe bóṣù ló yọ Sàdáù Nágèrè yọ wọ́n ṣe bóṣù ló yọ àṣẹ̀ṣẹ̀ lé oṣù abara tẹ́ńtẹ́n Ramoni yọ wọ́n ṣe bóṣù ló yọ Abdulrasaq Ramoni yọ wọ́n ṣe bóṣù ló yọ gómìnà yọ alága gómìnà yọ wọ́n ṣe bóṣù ló yọ àṣẹ̀ṣẹ̀ lé oṣù abara tẹ́ńtẹ́n gómìnà yọ wọ́n ṣe bóṣù ló yọ àìkúṣẹ́ takuntakun a sì kí àdó tí ìyá wa Hájà Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu kí Ọlọ́run ọba kó jẹ́ ká rí màmá pẹ́ a kí igbákejì wọn Alhaji Shehu Adara pé sàdánkátà aláṣẹ tí ẹ ṣe tí ìyá wa Mariam náà ṣe ni Adara skul tuntun ti wà ń bẹ̀ báyìí tó jẹ́ pé látọ̀dọ̀ ìyá wa Hájà Mariam àti igbákejì wọn wọ́n ti ṣe skul wọn Èmìgídá Ìpàyẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe skul wọn Honorable Sọ́lì Lawal òun náà ṣe skul wọ́n ti parí àwọn ibìkan bàbá wa Dr. Adara bàbá wa tó jẹ́ kọmíṣánná tó wọ́n wà nípa ti skul kí àwọn náà púpọ̀ àwọn náà ṣe skul ń bẹ bàbá wa alága tí wọ́n wà fún skul Ọlọ́run bọ̀ ní jẹ́ ọ̀rẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ Kwara lápapọ̀ Nàìjíríà lápapọ̀ 16 local government Kwara lápapọ̀ Ọlọ́run níjọba pé akí bàbá wa bá lùlọrin àfíà àwọn ìbílẹ̀ Emirate lápapọ̀ tí wọ́n kò tọ́jú bàbá wa Ọlọ́run níjọba jẹ́ o orúkọ tèmi ni ambassador Ambali Azeez láti Ṣàwó tí mo jẹ́ SC fún olùbádámọ̀ràn lábẹ́ wa Hájà ìyá wa Mariam àti igbákejì wọn Alhaji Shehu Adara àti brọ́dà wa Alaka adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ wàràfàánà màkánà àlèyà wàràfàánà màkánà àlèyà wàràfàánà màkánà àlèyà fún gómìnà ìpínlẹ̀ Kwara àti igbákejì wọn akí igbákejì wọn àwọn náà kúṣẹ́ takuntakun Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Kwara lápapọ̀ a kú ìmúra ọdún Ọlọ́run jọ bá wa láyé yóò bá wa láyé Ọlọ́run níjọ bá wa ní sáré ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká jẹ́ ní ọmọ ẹni tí a ṣe ní ọdún ká má kọjá ìwà wọ́n tó bá rẹ́ran pa lọ lè pa adìẹ tó bá rádìẹ pa kódà bọ́ bá rí bòlẹ́ alẹ́ sí tí ń jẹ́ pọ̀nmọ́ ẹ̀sìn wọ́n ní wíwọ̀ ìdìbò ìbá da lónìí yóò da lọ́la ká má fa gidigidi ká má fa burúkú fún wọn má fa wáwò Ọlọ́run níjọ bàjẹ́.